a tún ti wá wà lọ́dọ̀ bàbá wa kan lénìí ọ̀pọ̀lọpọ̀ bàbá ta ló ń bá yẹn mo mọ̀ wọn àmọ́ orin wọn tí wọ́n kọ mi ò sọ pé mo gbọ́ dàgbà àmọ́ ọ̀dọ̀ bàbá tí mo wà lénìí nke mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa lajú tí mò ń láti gbọ́ orin gidi orin bàbá wa lára wọn nínú mo dẹ̀ fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn inú mi dẹ̀ dùn kí mo pàdé wọn lénìí àyọ̀ǹgẹ̀dẹ̀ ní bàbá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tí mo fi dárúkọ wọn Michael Adédayọ̀ tí gbogbo àgbáláyé máa pọ̀ ní Micho Ade. èmi ò mọ̀ pójú ogun láyé o bá má ti múra sílẹ̀ láti ìgbà èwe ni bá má ti múra sílẹ̀ bá wá ìbọn àdá àti ọ̀kọ̀ bá rẹ̀tù àtọ́tá bárabọ̀ ẹlẹ́nu mẹ́fà láti jàjà òmìnira ń bá lọ sílé àwọn tó bá fẹ́ pè mí ní ìjà o tí ń bá rí ilé ẹni gbógun máa fi bẹ̀ ṣe bùdó ìjà bàbá ò dákun ò dàbọ̀ fọ̀tàràn wá ò láyé Elédùmarè ayé mi dọ́wọ́ rẹ o máa jẹ́ kó táyọ̀ mi o. bàbá ọwọ́n ta ni àwọn ṣàwáwò yín nídìí iṣẹ́ yìí tó bá sọ pé òun níyì bóyá tẹ̀sùn mọ́ra yín ẹ̀rí sọ̀rọ̀ bá wọ́n ta ni ẹni tó fara yín nǹkan mọ́ra wọn ẹ bá mi dárúkọ 2 mẹ́ta mẹ́rin nínú wọn sàn. àwọn tí àjọ jẹ́ ṣàwáwò gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé Ìbàdàn ni mo fi ṣe ibùjókòó àwọn tí tó jẹ́ aṣáájú mi tí mo bá ní Ìbàdàn bí tán dẹ̀ ti wà nígbà yẹn àwọn bàbá àpòlà tí mo dárúkọ lẹ́ẹ̀kan ọ̀nkù tó yẹ Ajagun àwọn bàbá wọn dún gan gbà yẹn Captain Jídé Òjó kọ́lọ́run fọ̀rùn kẹ́ wọn àwọn pẹ̀lú ọ̀nkù tó yẹ Ajagun wọ́n jọ ń bí rival ni wọ́n gbà yẹn then King Bayo Owóọlá kọ́lọ́run fọ̀rùn kẹ́ wọn náà then àwọn bàbá kan náà King Josi Ọlá wọn bẹ́ẹ̀ then Sasupi Joe àwọn tí àjọ jẹ́ bí ẹgbẹ́ nìyẹn Young Adebayo to his blessed memory also òun náà ṣe olóògbé láìpẹ́ àwọn tí àjọ jẹ́ bí ẹgbẹ́ there is other one Captain Law City mi rò pé yẹn kọrin mọ́ ẹ̀tọ́ ó ṣe wà so then ní Èkó bẹ́ẹ̀ ní Èkó náà àwọn Dayọ̀ Kújọ rẹ̀ Ọlọ́run to his blessed memory Sashina Peters Ṣẹ́gun Adéwálé Awújá Bello Sam Millionaire that is a great David then àtàwọn so gbogbo ẹ̀yin tẹ́ kàn yẹn ṣàwáwò ní gbogbo yẹn bẹ́ẹ̀ni mọ̀ kí ni bá ṣe gbẹ̀yìn tẹ̀ wá ń bàdàn pẹ̀lú àwọn Sashina Peters nǹkan kan bá yẹn ṣẹ́ mọ́ra dáadáa ọ̀rẹ́ ní gbogbo wa àjọ ń kóra wa pọ̀ ni ìtàbádẹ̀ pàdé lóde bí ọmọ ìyá ni wá. kò síbi ṣe máa bá yín tí à ní yànnàná tí à ní sọ̀rọ̀ ń pa rẹ́kọ̀dì yẹn torí rẹ́kọ̀dì yẹn ó jẹ́ gbogbo èèyàn mọ̀ yín káàkiri àgbáláyé kí ló wọ́n máa sọ lédè òyìnbó inspiration kí ló mú ẹnikẹ́bi ṣe dé nǹkan tó kọ́ kọ fún yín tẹ́yìn náà kọ́ fún mi nìyẹn kí ló mú wá tẹ́ fi pass irú mẹ́sẹ̀gì yẹn nínú àwọ̀ yẹn kí ni ìrírí abẹ́kọ̀ọ́kọ́ kẹ́bi ẹ bá mi yànnà náà. ó pín sọ́nà méjì ipa àkọ́kọ́ ni ìrírí tèmi mo láwọn ìrírí díẹ̀ tó pọ̀ látẹ̀yìnwá ṣùgbọ́n àwọn ìrírí ti ọdún 1990 ó wá ju gbogbo tàtẹ̀yìnwá lọ tó yẹ pé ìrírí ọdún kan ṣo yẹn ṣe ló dàbí ọdún 10 nígbà tí gbogbo ẹ̀ wá ń lọ bẹ́ẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí èmi náà wá bẹ̀rẹ̀ sí ṣe research gẹ́gẹ́ bí àṣà àwọn eléèbò mo wá bí àwọn èèyàn mo wá rí pé tẹ́lẹ̀ náà bá máa sọ àwọn kan tó ṣe òun náà ní tiẹ̀ ìyẹlé tọ̀hún náà sọ tiẹ̀ àgbàlagbà sọ tiẹ̀ ọmọdé sọ tiẹ̀ ìyẹn ni mo fi wá conclude pé mọ̀ pé ogun láyé so ojú ogun láyé yìí mo ṣe rí yẹn track ojú ogun láyé yẹn mi ò reckon pẹ̀lú ẹ̀ lọ títí eléyìí tá à ń ṣe rehearsal ní lórí gan làwọn track yòókù yẹn tẹpẹ lórí ẹ̀ tọ̀sán tòru gbogbo bá ṣe máa play strings bá ṣe máa play ẹgbẹ́ open up wá bá mi jó open up bí wá bá mi jó ijó kájọ jó ten fi ṣan sí Juju rock oh Juju rock
abúlé kan ní Ìbàdàn bí wọ́n pè bẹ̀ ní Àbá Olóòṣà la máa gbé jẹnẹrétọ̀ tá máa kórinṣẹ́ lọ ní alẹ́ a máa rehearse títí di ilẹ̀ mọ́ ni a kì í rehearse ojú ogun láyé yẹn ìyá kan fi yẹn ṣe support ìjà pé kíní ni àfìgbà tí rẹ́kọ̀dù yẹn jáde even nígbà tí company yẹn wọ́n fẹ́ ká ya promotion video ngbà tá tún máa ya video track open up láyà open up yẹn ṣá ó ṣàgbà yín gan. so máa nǹkan ló kọ́kọ́ sin mi nígbẹ́rẹ́ ìpàkọ́ to his blessed memory bàbá yẹn ni chief of staff ọba Juju Ade nígbà yẹn torí mo kí ọba Juju Ade náà títorí pé mo kí ọba Juju Ade níbẹ̀ yẹn mo invite máa yẹn lọ́jọ́ fídíò kan wá gbọ́ bẹ́ẹ̀ ó dẹ̀ gbọ́ everything ó wá gbọ́ track yẹn ló wá ní kí ló dé tá a ya track yìí àní pé n tí company ní ká yà ni àti pé àwa gan rí báwọn èèyàn ṣe ń jó ni ṣé mo tí àwọn dancer tó wá tán jó sí yẹn tán gbẹ ó ní wẹ́ làbádẹ́ kúrò lórí ẹ̀ àfìgbà tí rẹ́kọ̀dù dé market